pastor tó fẹ́ràn mùsùlùmí ni èyí ò ṣe l'opportunity yẹn kẹ́pẹ́ sí Islam ẹ máa ń sọ pé ọ̀kan náà lẹ̀sìn kó máa sin Jésù rẹ̀ lọ ìtumọ̀ yẹn ni ẹ̀ àwọn tánàbí tó rí pé wọ́n gbà tòun wọ́n sì fẹ́ràn òun ó kún wọn sí Islam ni ẹ lọ ka Sahih Bukhari Ìdí ibn Hatim olórí àwọn Christian ní láyé Ànábì sallam ó fẹ́ràn Ànábì sallam ó di ọwọ́ rẹ̀ mú ni ó mú lọ sínú ilé rẹ̀ pé ọ̀rọ̀ tí ọmọ sọ́rọ̀ inú mọ́ṣáláṣí àbọ̀rọ̀ ta Ànábì fún ó di ọwọ́ rẹ̀ mú ni fàálùkọ́ sí walidatu alwisada Ànábì tún ẹ fún mi ní pílò àbí kíní kí n lè bá rọrọ̀ kí n lè bá ráyè jókòó sọ̀rọ̀ ìdáadáa Ànábì bẹ̀rẹ̀ sí ní bá sọ Ìdí ibn Hatim ní Ànábì bóhun sọ̀rọ̀ tó gùn nípa Islam pé ìwọ ò rí báyìí jẹ́ bá fà ẹ̀sìn níwọ́ àwọn ìwọ ò rí báyìí Ọlọ́run sọ báyìí títí tó ń fi mọ̀ pé ọ̀nà lẹ́ni yìí olóńpòhun sí tó ń fi gbà Islam àbí nígbà tó ń gbà Islam tó fánà kún ìgbà Islam òun orí ìdùnnú ńlá lójú Ànábì Muhammad sallallahu alaihi wasallam irú àwọn èèyàn báyìí máa opportunity ni a máa fà àwọn sẹ́sìn irú àwọn èèyàn báyìí kò yíká àwọn máa sọ torí pé fún wa ló ẹ̀bí torí afẹ́fẹ́ à ń wá ojú rí wọn a máa pè kankan náà ni ẹ̀wọ̀n pé ṣáájú tí yín náà ti pé ẹnìkan náà tóun náà lọ sínú church tóun náà sọ bátabátá ẹjọ́ fún àwọn ẹ̀ka dúdé tàbá ìdúdé àwọn èèyàn máa dú wàláhì àwọn ìdúdé àwọn èèyàn ìdúdé àwọn àpọ̀lọpọ̀ àfáà ni tẹ́rọ àlọ́rí tàbá ti dúdé dé àwọn náà dúdé dé ó wà àwọn mọ̀ nípa wà náà àwọn èèyàn náà tẹ́ pé kódà tó bẹ àwọn afáyè láwọn ṣe súnà lénìí àwọn dúdé lénìí àwọn míì náà ní dúdé àmọ́ ṣùgbọ́n tàbá dúdé dé àwọn náà dúdé àwọn èèyàn náà ẹ má ẹ̀ka tàrà ẹ má ẹ̀ka kẹhìn ẹ má ẹ̀ka dàbí ìjọ Fìràwọn náà tẹ́ pé tàtòdé Fìràwọn náà wọ́n rí Ànábì Musa wọ́n mọ̀ kó wòlò ló mú dé ọ́ rí bí Ànábì Musa ṣe dojú Fìràwọn àtàwọn aláwo rẹ̀ àti kílọ́npọ̀n òpìdán rẹ̀ ó rí bí Ànábì Musa ṣe dojú wọn bolẹ̀ ọ̀rẹ́ gba àmì tánàbí Musa tọ́lọ̀n fánàbí Musa tàbí Fìràwọn náà gan tí agbára rẹ̀ tí ó sú tí ò níkan tó fẹ́ ṣe sí gbọ́n wọ́n sàtẹ̀lé náà títí tó fi sọnù pẹ̀lú rẹ̀ tó fi tẹ̀rì sínú mi pẹ̀lú rẹ̀ ẹ máa ẹ̀ká àmì kàdà bẹ́ẹ̀ wà dọ́là Fìràwọn náà kọ́mọ̀ wà mahada Fìràwọn náà sáwọn ọjọ́ rẹ̀ nù òun fún ẹ̀wọ̀n mọ́nà kọ́lọ̀n kó dáhùn kí ó má ṣì wà lọ́nà lẹ́yìn tó ti fi wá mọ́nà subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk